Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú ọ̀run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà o. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára o. A dúpẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ omi ni ó kọjá lábẹ́ afárá, ṣùgbọ́n àwa wà láyé, àwa wà láàyè. Bí ẹ̀pọ̀n àgbo ti fi dùgbẹ̀dùgbẹ̀ tó, Ọlọ́run ẹ jẹ́ kó já mọ́. Ọlọ́run a fi ògo fún orúkọ yín nítorí ẹ dá wa sí. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹfà. Èní ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé láìsí ìwà mímọ́ kò sí iṣẹ́ ìyanu. Láìsí ìwà mímọ́ kò sí iṣẹ́ ìyanu. A ó mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní. Ìwé Kọ́ríńtì kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Olúwa. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún tí ó kà báyìí pé nítorí náà, ẹ máa ṣe àfarawé Ọlọ́run bí àwọn ọmọ ọ̀wọ́n. Ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa, tí ó sì fi ara rẹ̀ fún wa ní ọrẹ àti ẹbọ fún Ọlọ́run àti fún òórùn dídùn. Ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èérí tàbí ojú kòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́, bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Ìbáà ṣe ìwà ọ̀bùn tàbí ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́, ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Nítorí náà, ẹ̀yin mọ èyí tó dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò lè ní nǹkan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àmín. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ Ajé. Àwọn kan béèrè lọ́wọ́ Ọlọ́run ìdí tí kò fi dáhùn àdúrà wọn, nítorí pé wọ́n ti ń gbàdúrà fún ìgbà pípẹ́. Èyí ti jẹ́ kí wọ́n pinnu pé Ọlọ́run kò dájú. Bẹ́ẹ̀ ni ìṣòro kò sí lọ́wọ́ Ọlọ́run o. Ṣebí ọ̀pọ̀ ènìyàn ló ń rí èsì àdúrà tí wọ́n ń gbà lójoojúmọ́. Tí ìṣòro bá wà rárá, ó ṣeé ṣe kó wá láti ọ̀dọ̀ ẹni tó ń gbàdúrà. Ìwé Àìsáyà orí ìkọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkejì sọ fún wa pé Ọlọ́run lè gbọ́ wa ní gbogbo ìgbà, ṣùgbọ́n àìṣedédé wa ni ó yà wá kúrò lọ́dọ̀ rẹ̀ tí òun kì yóò fi gbọ́. Tí kò bá gbọ́ àdúrà rẹ rárá, báwo ni o ṣe máa dáhùn? Tí Ọlọ́run kò bá gbọ́ àdúrà rẹ rárá, báwo ni Ọlọ́run ṣe máa dáhùn? Ǹjẹ́ àwa ò á ti wí kí àwa kó jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí? Bíbélì dáhùn, ó sì wí pé kí a má rí. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì. Àwọn mìíràn ń fúrúgbìn nínú ṣọ́ọ̀ṣì láìsí ìkórè. Wọ́n á wá yí padà láti sọ wípé kò sí òótọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, tó sì jẹ́ pé bóyá Ọlọ́run kọ ọrẹ wọn nítorí ẹ̀ṣẹ̀ wọn ni o. Ìwé Òwe orí ìkáǹdógún ẹsẹ̀ ìkẹjọ. Ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́ gbà ọ́ kó tó gba ọrẹ rẹ. Arábìnrin kan wá sí ọ̀kan lára àwọn ètò wa nítorí ó gbọ́ pé oníwàásù Adeboye ó ní àmì òróró ńlá láti mú kí àgàn kó so èso rere, kó so èso.
lẹ́yìn tí wọ́n bá gbàdúrà fún wọn, ó bá mi pàdé o, mo sì gbàdúrà fún. Níbi tí mo ti ń gbàdúrà fún, mo gbé ọwọ́ lé e lórí, ó sì ṣubú. Nígbà tí ó tají, inú rẹ̀ dùn pé òun ṣubú lábẹ́ ìfàmì òróró yàn. Ó sì dá a lójú pé ìyanu òun ti bọ́ sọ́nà. Lẹ́yìn ọdún kan, ó tún padà wá pẹ̀lú ìbéèrè nítorí kò tíì bímọ. Ó padà wá lẹ́yìn ọdún kan pẹ̀lú ìbéèrè nítorí kò tíì bímọ. Ibi tí mo ti ń ronú pé bóyá Ọlọ́run fẹ́ kí n fọwọ́ kàn án ní ẹ̀ẹ̀kejì ni mo gbọ́ lójijì tí Ọlọ́run sọ pé, bí pé àlè mélòó ló ní? Mi ò bá má lè béèrè tí ò bá dá mi lójú pé ohùn Ọlọ́run ni mo gbọ́. Nítorí ènìyàn pàtàkì ni arábìnrin náà ní àwùjọ o. Mo tiraka láti bí. Ó sì wí fún mi pé àlè 6 ni òun ní. Ó yà mí lẹ́nu o. Báwo ni o ṣe máa retí ọmọ láti ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí o ní àlè 6 yàtọ̀ sí ọkọ rẹ? Báwo lo ṣe fẹ́ mọ bàbá ọmọ láàárín àwọn 6 àti ọkọ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ìyanu, àmọ́ idán ni wọ́n ń béèrè fún. Ọlọ́run mọ̀, ó sì jẹ́ oníṣẹ́ ìyanu, kì í ṣe onídán bí èṣù o. Bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé mímọ́ láti òní lọ kí ọkàn rẹ lè balẹ̀ pé Ọlọ́run máa dá ọ lóhùn nígbà tí o bá pè é. Kókó pàtàkì: ìwà mímọ́ jẹ́ kókó gbòógì láti fi pàkíyèsí Ọlọ́run. Ìwà mímọ́ ó jẹ́ kókó gbòógì láti fi pàkíyèsí Ọlọ́run. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sí ọ̀sà, a padà sí èbúté. Bí tí a fi àdàgbà ètò ọ̀run kíkà ti èyí kọ́ sí leléyìí. Olúwàbùkọ́lá Ayako, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ènìyàn rere ni ó kọ ọ̀run ṣíṣí ti èyí nígbà tí a pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin o. Ó dàbọ̀.